lórí ọ̀rọ̀ Tinubu àti Talon àti President France bàbá Adebayo tún ti jáde o àti pàápàá pẹ̀lú Yoruba Nation gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò lórí fọ́nrán yìí ẹ máa wo owó ribiribi tí àwọn Haúsá yìí ń dà lẹ̀ wọn ò bójú wọn ò ṣe anything tẹ́ bá rí lókè ẹ̀ òun làwọn bandits yìí wọ́n tún ní infantry láti sọmọ́ṣe attack Nigerian army base ni wọ́n attack lókè yẹn ṣe rí owó ribiribi báàgì owó tó ń pín ṣáwọn ìjọba ìfẹ́ láwọn ọmọ ni òun ni bàbá Adebayo jáde o wọ́n ní ìjọba mọ ilé wọn wọ́n mọ ibi táwọn pípọ̀ yìí wà Gúnmi mọ ibi tó ń wà but nígbà tí ogun máa dé ní ẹ̀gbẹ́ òdì kejì wọ́n ti gbé fighter jet wọ́n ti gba àbẹ̀lọ́pọ̀ àwọn fẹ́ lọ ràn wọ́n lọ́wọ́ wọ́n ní kí ló dé tí ẹ̀ ṣe mú àwọn tó wà náà lóyún tẹ̀ tí lè mú àwọn terrorist tó ń da omi àláfíà ilẹ̀ Yorùbá rú tó ń da omi àláfíà ilẹ̀ Nàìjíríà rú ṣùgbọ́n ẹ lè lọ gbé ogun ti Ibrahim Traoré torí pé wọ́n ní Tinubu àti Sarkozy àwọn náà jọ fẹ́ gbógun ti Traoré báyìí bàbá Adebayo ti wọ́n rẹpẹtẹ wọ́n ní láìpẹ́ láì jìnnà ṣá Yoruba Nation gan máa actualize because wọ́n ti fi àwọn àdúrà tó lágbára ránṣẹ́ sí bàbá Professor Banji Akintoye wọ́n ní ojú wọn tó bẹ̀rẹ̀ kínní náà ló máa parí ẹ̀ pé Sunday Igboho gan lógo Ọlọ́run ó máa fojú rí Yoruba Nation yìí very very soon because bàbá yìí ti ń roko lọ síbi tí ọwọ́ wọn ò ti tó báyìí ẹ̀jẹ̀ àgbọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ revelation ìlẹ́nu bàbá Adebayo. The Lord told me the council is going on. Èmi ò gbàdúrà fún wọn. Not praying for them. Àwọn náà ń jẹ gbìn, wọ́n á tó kú gbìn náà. They are the one eating anyhow and they're going to die anyhow. Ìmọ̀ kan ń lọ lọ́wọ́. The council is going on. Ìmọ̀ yẹn ò dáa o. It's not good at all. Wọ́n tó bá lẹ́gbọ̀n politician. If you have anyone in politician, Ó tètè yá lọ sọ fún pé kó jáwọ́. tell them to stop and repent. Tó bá lẹ́gbọ̀n tó jẹ́ politician, You have any relative that's a politician or APCC or AD àbí ADC kọ́ èdìdè wọn party ẹ̀yà lọ sọ máwọn ẹ̀gbọ́n yín. If you have anyone that is a politician, ó má bá wọn gbàpò tí lọ́dún tó ń bọ̀. that should not contest to them come next year. Ìdà tí ó pa wọ́n. The sword that is going to kill them Mo ti sọ̀dà yẹn kalẹ̀ o. has been released. Ohun tí Olúwa rán mi lè mi sọ o. I'm telling you what the Lord sent me. Ló jẹ́ pé ẹ̀kan tí mo sọ ẹ̀ sílẹ̀. Write it down. Nígbà yẹn bá bẹ̀rẹ̀ sí mú wọn balẹ̀ yín gan ẹ̀ máa jubilate. When the sword will start bringing them down, you'll be jubilating. Write it down. Inú yín á máa dùn. You'll be happy. Ẹ kọ agolo jáde tẹ máa lu káàkiri gbogbo You ìgboro. will dance, you will rejoice, you will jubilate. Ẹ̀kan tí mo sọ ẹ̀ sílẹ̀ o. Write this down. Àwọn ìràwọ̀ tí ẹ ò expect máa jábọ́. The stars you never expected are going to fall. Torí sísìn táwọn ìràwọ̀ tí ẹ expect o sísìn yẹn ti dé. Because Máa the jábọ́ season gan. where the stars will start falling. Àwọn ìràwọ̀ as tẹ́ ẹ sun. expect Stars that you least expected máa jábọ́ nínú will ayé. be falling in the world. Ẹ bá jẹ́ kí n tàn yín. Don't let me deceive you. Ṣé ẹ rí àwọn wòlíì kan mo rí àwọn áńgẹ́lì wọ́n dẹ̀ ń pa orúkọ wọn rẹ́. You see some prophets, I can see some angels raising their names Tó furuufú báyìí. in the space like Wọ́n this. pa orúkọ wọn rẹ́. We're raising their names. Àwọn wòlíì kan ò ní sí mọ́ tó bá yá. Prophets will not be more, they will not exist anymore. Nínú ọdún tá a fẹ́ wọ̀ yìí ni o. In this new year we're about to start. Kan tí mò ń sọ ẹ̀ sílẹ̀. Write it down. A fẹ́ gbàdúrà. I want to pray. Ọlọ́run àánú. God of mercy, Dìde sí ọ̀rọ̀ mi báyìí. arise concerning my case now. Fàánú yanjú ọ̀rọ̀ mi. Use mercy to settle my case. Fi àánú wọ inú iṣẹ́ mi. Use mercy into my job. Launch Fi mercy àánú into wọ my kọ́mpìnì mi. Bring mercy into my Fi company, àánú into my wọnú business, into my ìṣòwò family, mi. into my marriage. Ó yá ẹ gbàdúrà bẹ́ẹ̀. Lord Jésù. Àmín. Mo gbàdúrà fún gbogbo àwọn ọmọléèwé ibi ò ní ṣẹlẹ̀ sí wọn. Àmín. Gbogbo plan àwọn Fúlàní Olúwa bàjẹ́. Àmín. Ẹ rí. Can you Ẹ ti see? rí pé àwọn lídà olórí burúkú lẹ ní We Nàìjíríà. have unfortunate leaders in Nigeria. Wọ́n lè bá Benin Republic gbàjọba. They can help Benin Republic to recover their government. Wọ́n mọ ibi tí bandit wà àwọn ò lọ bẹ̀. They know where bandits are. They did not go there. Mínísítà àwọn òun gangan ló lórí àwọn bandit wọn ò gbé kó òun pò. The ministers that is head of bandits, they never removed him. Ẹ rí Nàìjíríà pé ẹ láwọn olórí olè olórí ìbànújẹ́ lẹ́ní. We don't have genuine government. Lórí Those apanilẹ́kún. that we have, they are thieves, they are rogues. Olórí agbéwiri.
They are rogues, they are armed robbers. Gbogbo wọn á máa wọ agbádá ìbànújẹ́, agbádá Wearing ìbòjì. agbadas of sorrow, of grave. Ọ̀rọ̀ yín gan ya Amẹ́ríkà lẹ́nu pé ṣó ó tiẹ̀ wá dá ẹni tí ò tó yín ló sì sí pléènì mọ́ yín lára. Kò tó yín, kò tó gbogbo Ìbàdàn. Someone up to you assist your plane. Ẹ má wọrí. Ọlọ́run tiẹ̀ lóun máa ṣe ìdájọ́ yín. God says he's going to judge you all. Ibi tí mo dúró ìdájọ́ Ọlọ́run ni mo ń retí lórí yín. We must find the judgment of God over you. Ẹ lè bá wọn kan gbàjọba padà. You can ask some people to recover their government. Má ṣe o. It's a pity. Ojú òde tì yín. Another shame. Gbogbo yín ló le. All thieves rose. Gbogbo yín ló le. Kò séèyàn kankan tí ìṣòlè nu yín. No exception. Gbogbo yín lè yàn burúkú. All wicked people. Àti tó pera ẹ̀ ní pásítọ̀ tó ti ṣe. Gbogbo yín sẹ́. Even the one that called himself a pastor, they are all Ó thieves. sọ àsọtẹ́lẹ̀. Gbogbo àwọn tí ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ lórílẹ̀‐èdè fún ìṣelógo fún ayé wa fẹ̀mí wọn rúbọ. Amen. Ọdún tó fẹ́ ṣe wàá ṣe láyọ̀. Amen. Ò ní ṣẹ́nu ẹkún. Amen. Ilé rẹ, ọmọ rẹ, ọkọ rẹ, aya rẹ, ẹ ò ní ṣẹ́nu àgbàrá ẹ̀jẹ̀. Amen. Táyọ̀ àtàlàáfíà lórúkọ Jésù lẹ́ ò fi ṣe. Amen. Gbàládùá o. Gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá gbé lórí yín fún ibi kó bọ́ sásán. Amen. Ọlọ́run ọ̀run kó máa jà fún yín. Amen. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ Yíbò, ilẹ̀ Middle Belt, ilẹ̀ Niger Delta, ilẹ̀ Haúsá kó wà lálàáfíà. Amen. Gbogbo ilẹ̀ Áfíríkà, Europe, Asia, Amẹ́ríkà kó wà lálàáfíà. Amen. Gbogbo àwọn àyànfẹ́ tó wà nínú ayé kí ààbò Ọlọ́run dájú lórí wọn. Amen. Mo sọ àsọtẹ́lẹ̀ ẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè kíyè yín ṣí. Amen. Wọ́n lè tún fẹ́ dìbò báyìí. About to Wọ́n vote ti again. polongo. They started campaigning. Polongo mayamande dandan àwọn olè, Thieves. àwọn olè, àwọn atọ̀ọ́lé, Thieves. àwọn ayàgbẹ́bára, àwọn olóòórùn. Wọ́n ń folè ṣayọ̀. Ayamande dandan àwọn dèdèrè. Lórúkọ Jésù, Ọlọ́run dákun mo bẹ̀ ọ́, mo bẹ̀ ọ́, mo bẹ̀ ọ́. Àwọn àyànfẹ́ rẹ ní òpin ọdún yìí, dákun má jọ sùnú àgbàrá ẹ̀jẹ̀. Amen. Kí ààbò dájú. Amen. Ṣàmì ó máa dọ́run. Amen. Ó ṣàmì tàbí àjọ máa dọ́run. Amen. Oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ yóò mú wa débẹ̀. Amen. Orúkọ rẹ, orúkọ mi yóò wọ ìwé yìí. Amen. Oore ọ̀fẹ́ bàbá, Amen. ti ọmọ, Amen. ti ẹ̀mí mímọ́. Amen. Ó wà pẹ̀lú yín. Amen. Ó dè yín mú. Amen. Bàbá Akíntóyè, mo gbàdúrà fún ẹ, ò ní kú. Amen. Bàbá yìí, ò ní kú. Amen. Ohun tó ń lépa fún gbogbo ọmọ Yorùbá yẹn, ó máa ṣojú yín. Amen. Bàbá Akíntóyè, kọ́lọ̀ ń lọ́ra ẹ̀mí. Amen. Gbogbo àwọn tó bá ń ṣaagùn sí yín láwọn àgbà Yorùbá yẹn, àwọn nìkan kó ikú yín. Amen. Sunday Igboho, ò ní kú. Amen. Gbogbo ìgbìmọ̀ burúkú lórí ẹ, orí àwọn ọ̀tá ẹ̀ ní kó yílé lórí. Amen. Kálàáfíà jọba. Amen. Kí ilẹ̀ Yorùbá yìí kó wà lálàáfíà. Amen. Ilẹ̀ Yorùbá yìí kó wà lálàáfíà. Amen. Àtinú àtìta rẹ̀ kó wà lálàáfíà. Amen. Lórúkọ Jésù, kí ilẹ̀ Yorùbá yìí wà lálàáfíà. Amen. Ogun agbénipa, ogun kidnap kó dópin. Amen. Kí ìyanu ṣẹlẹ̀. Amen. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí.
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.